Mo kí gbogbo yín, gbogbo ojú tó ń wò mí, ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di láṣẹ Ọlọ́run ọba. A kú ojúmọ́, a kú ojúmọ́, a kú ojúmọ́ mọ́. Mo wá fẹ́ fún wa ní kinní kan lọ́jọ́ tòní. Mo fẹ́ kí ẹ̀yin ọmọ Yorùbá kẹ́ jẹ àǹfààní àwọn nǹkan baba ńlá wa. Kí ni nǹkan tí mo mú wá lọ́jọ́ tòní? Òun náà ni oògùn tàbí ká ní ìwòsàn fún àrùn ọkàn. Síwájú ohun gbogbo, mojúbà Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ṣẹ̀mbáyé. Àwọn ni dókítà àgbà tí àwa wọ̀nyí tí a mu omi ọgbọ́n lábẹ́ wọn. Ó yẹ jẹ́ ká padà sí orí ètò wa. Tá bá rí ẹni tó ní àrùn ọkàn tí àwọn olóyìnbó ń pè ní heart disease, ó yá ẹ máa bá mi ká lọ. Kí lóhun tá ṣe? Ẹ lọ bá ń wá àlùbọ́sà áyù 10, odidi rẹ̀ 10. Kẹ́ wá bá ń wá àlùbọ́sà jíjẹ náà 10. Ẹ wá mú àlùbọ́sà méjèèjì kí ẹ lọ̀ papọ̀. Tí ẹ bá ti lọ̀ papọ̀ tán, kẹ́ wá wá oyin ojúdá tó jẹ́ oyin gidi. Kẹ́ wá bí 2 liters. Kẹ́ wá mú nǹkan tá lọ yìí kẹ́ pò papọ̀ mọ́ oyin ojúdá yẹn. Tẹ́ bá ti wá pò papọ̀ bẹ́ẹ̀, kí ẹni tí ó ní àrùn ọkàn yìí kí ó bẹ̀rẹ̀ sí ní mú ní ṣíbí 3 ní ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́. Kó máa ṣe bẹ́ẹ̀ lójoojúmọ́, kó má dáwọ́ dúró. Láṣẹ Ọlọ́run ọba tó ní ewé, ọba tó ní egbò, ìwòsàn yóò dé bá àgọ́ ara onítọ̀hún. Yóò ní àlàáfíà padà. Àlàáfíà ara tó ti fẹ́ di fíafíà, Ọlọ́run ọba yóò bá tún àgọ́ ara rẹ̀ ṣe. Àṣẹ ni Ọlọ́run fi sí ara àwọn kinní wọ̀nyí tá a fi ń lò tó fi ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yin náà gbìyànjú, ẹ dédìí ẹ wò. Fún ẹni tí ò ní àrùn yìí, Ọlọ́run jẹ́ ká bá wọn nípìn nínú ẹ̀. Ṣùgbọ́n ẹ wá bẹ́ẹ̀ ṣe máa kọ́kalẹ̀ síbì kan torí àbá ẹ̀ mọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n nítorí ogun la ṣe ń ṣoògùn, torí ọjọ́ tógun bá dé, oògùn báyìí ni máa ń kó ní kù. So torí ọjọ́ tá ò lérò ni a ṣe ń sọ ilé yìí. Ẹ mú báírò, ẹ mú ìwé, ẹ kọ́kalẹ̀ síbì kan kó wà ní àkọ́pamọ́. Àrùn burúkú Ọlọ́run ní fi bá wa jà o. Mo rí yín náà, orúkọ tèmi ò yí padà. Dr. Gafar Fádèyí ni orúkọ tèmi. Erin Fọlámi tàbí kí ẹ pè mí ní Abínibí. Ẹ dẹ̀ mọ̀ wípé abínibí ó yàtọ̀ sí ability. Ire o, a kú ojúmọ́. Mò ń bọ̀, mi ò tíì dé.